yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyàn ọ̀gàn wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. Ẹyẹ yan wá kan rámú náà bá ní Ádámù. Ádámù sọ mímọ́ di ilẹ̀ pátákárá. Iṣẹ́ mi ṣe ìhùwà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn máa lẹ́sẹ̀ sí pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fàárí ayé náà jẹ́. Ádámù ti wá nílọrin pẹ̀lú Èkó. Áfíríkà lápapọ̀ ayé pátá. Owó ẹgbẹ́ pàkọ́dà èèyàn kan wáyé. Ádámù Abdallah bàbá wúlò púpọ̀ fàráyé. Ọlọ́run bá ní kẹta gbà òní mímọ́. Ẹ̀kọ́ rámú náà bá ní Ádámù. شبابنا هيا إلى المعالي. هيا صعدوا شوامخ الجبال. هيا هتفوا يا معشر الرجال. قولوا لكل الناس لا نبالي. Ó yá ẹ gbéra ẹ̀yin ògo, ẹ máa wá lọ sínú ayé torí bí gíga láyé yín. Lókèlókè ẹ kú sí kéwú, ẹ jí ẹ máa sùn, ẹ gbéra tán kò sóko fọlẹ̀ o. Ẹ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín. Ẹni gbọ́ tó gbà ni yóò ṣọpẹ́ o. Àlà wà á ti máa gbọ́, ó ní Ádámù ṣàlàyé. العلم خير جليل من مواهبه. من حازه فليلازم شكر رحمنا. لا تحسدها يا أخي من كان ذا أدب. به رئيس ملك صار شيطانا. يا آدم دوما شكر نعمته. كهل داودنا ألهم تبيانا. Àlà wà á ti máa gbọ́ kéwú Ádámù ṣàlàyé. Ó gbé wa sọ wá dológo kéwú Ádámù ìlàdùn. Ó sọ wá dání àgbẹ̀ sọ̀rọ̀ láwùjọ kéwú Ádámù
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب السماوات ورب الأرض ورب العالمين والصلاة والسلام على سيدنا محمد عبد الله بن عبد الله وعلى آله وصحبه أجمعين ومن والاه adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sì tọrọ ìkẹ́gẹ́ fún ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam gẹ́gẹ́ bá a ṣe máa yí pé man yahdi Allahu fa huwa al-muhtadi ẹni Ọlọ́run bá fi mọ̀nà náà ni máa wà lọ́nà so ẹni tí Ọlọ́run bá sì fọ̀rọ̀ yé náà ni máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba yé Ọlọ́run bá wa kẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Ọlọ́run tẹ́rú Ọlọ́run tún bí Ọlọ́run bá wa kẹ́ olólùfẹ́ wa ni ẹni Ọlọ́run fẹ́ràn púpọ̀ tó Ọlọ́run rán sí wa ó sì ríṣẹ́ náà jẹ́ fún wa púpọ̀ bọ́lọ́wọ́n ọba ṣe rán Ọlọ́run bá wa kẹ́ ànábì wa Muhammad kó sì bá wa kẹ́ gbogbo àwọn èèyàn rẹ̀ tó lọ àyájọ́ òní ọjọ́ ìdùnnú ńlá ni púpọ̀ tí Ọlọ́run bá fi sàmì fún wa pé òun gba àwọn àdúrà wa a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì ní dákẹ́ a sì máa bẹ̀ lọ́n lọ Maulana Fadilatu Sheikh Habibillah Adam Abdullahi Al-Ilori Al-Mudiru Al-Am Ọlọ́run jẹ́ àrí bàbá náà pẹ́ o èní ni ọjọ́ bíi bàbá so à ń sọ pé Ọlọ́run dákun jẹ́ kí bàbá pẹ́ fún wa kọ́lọ́run jẹ́ kí bàbá gùn lẹ́mìí wọ́n á máa kọrin kan wọ́n ní kí bàbá pẹ́ láyé kó tún jẹ́ wọn mọ́ ẹ̀mí gígùn ní sànyà kí bàbá pẹ́ láyé kó tún jẹ́ wọn mọ́ Ọlọ́run dákun jẹ́ kí bàbá pẹ́ dáadáa Ọlọ́run jọ́ gùn lẹ́mìí so kọlọ́hún bí ìgbà tí làbẹ́ka kọrin kan gbà kan ó ní kó dùn kó pọ̀ kó pẹ́ Ọlọ́run àwa ń bẹ̀ ọ́ kó dùn kó pọ̀ kó pẹ́ o à ń bẹ̀ Olúwa bí ti bàbá wa ṣe òkà mẹ́lì Mufti ìlú Ìlọrin ẹ̀mí gígùn Ọlọ́run jó pọ̀ fún bàbá wa Mudiul Markaz àlàáfíà tó pé Ọlọ́run bá wa ṣe fún wọn bàbá àlùbáríkà ni bàbá tàníyàn wọn dá sí Islam àníyàn wọn tún wá dá sáwọn èèyàn àníyàn tún wá dá sọmọdé ó dá ságbà ó tún wá dá sílé bàbá wọn ó dá síṣẹ́ bàbá wọn ó tún wá dá síṣẹ́ Ọlọ́run ó dá síṣẹ́ ànábì so a máa bẹ lọ ni pé Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn a máa sọ pé Olúwa jọ̀wọ́ dákun má pa fáwa Olúwa jọ̀wọ́ dákun má pa fáwa kàn dàgbà kí kàn dògbò kí wọ́n dàgbà kàn jẹ́ wọ́n mọ́ kàn dògbò kí wọ́n dàgbà kàn jẹ́ wọ́n mọ́ Olúwa jọ̀wọ́ dákun má pa fáwa Olúwa o jọ̀wọ́ dákun má pa fáwa kàn dògbò kí wọ́n dàgbà kàn jẹ́ wọ́n mọ́ kàn dògbò kí wọ́n dàgbà kàn jẹ́ wọ́n mọ́. Laqad ja'akum li'ilaafi. Bismillahir Rahmanir Rahim. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من مولانا شيخ آدم Ọlọ́run bá wa kẹ́ wọn pẹ̀lú àwọn tí wọ́n bí wọn àti àwọn tí wọ́n kọ́ wọn مولانا شيخنا كمال-الدين الحدبي Ọlọ́run bá wa kẹ́ wọn مولانا يوسف الإبواجي Ọlọ́run bá wa kẹ́ wọn مولانا فضيلة الشيخ مصطفى السبلول سنوسي رحمة الله تعالى عليه وعلى شيخنا محسن يدو وشيخنا عبد اللطيف ياموني وشيخنا جرجيس عقد رحمة الله تعالى على كل علمائنا أجمعين يا رب العالمين láì ní fọ̀rọ̀gùn asálámà sẹ́yìn tẹ́ wà lórí ètò Ọlọ́run bá wa ṣíjú àánú wòyìn pàápàá lórí alájà wa Àbíkẹ́ Rímí Ọlọ́run oníjó bàjẹ́ ẹkú gbogbo gbà Ọlọ́run bá wa ṣíjú àánú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ rí i pé tọ́pìkì tòní in tó bí a rí i pé àfa wa Ọlọ́run wa wọ́n sẹ́ndì kílípù kan sí mi wọ́n ní àfa wa Alhaj Wasiu Alabi Pasuma èmi èé ṣe ẹni tí ó kúndùn orin gbígbọ́ láti ilẹ̀ wa àmọ́ kìí ṣe wọ̀ téèyàn ò bá ti gbọ́ èyí tí ọ̀dà wọ́n á béèrè ìbéèrè kan
lọ́dọ̀ àwọn àfáà láwùjọ ẹ rí i pé àwọn tí wọ́n bi léèrè ọ̀rọ̀ ti dáhùn ní kó wá bá bẹ̀rẹ̀ sí ní bọ́ta àtẹni ó mẹ́ntáyé wí àtẹni tó mẹ́ntáyé sọ kó wá náà wá ń dìde tó fi wá ń di pé àwa ń rí àwọn àdájọ́ lọ́dọ̀ àwọn àfáà pé èèyàn tó bá jó lórí ó wọ̀ náà àtúnwá gbọ́dájọ́ míì lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n lọ́rọ̀ yé àwọn tí wọ́n gbọ́ síláàmù yé gan wọ́n lẹ́ni tí ń bá ń gbọ́ ó tún wọ̀ náà wàláálì ànábì sì gbọ́ orin ó wá yẹ ká bi wọ́n léèrè pé ẹ̀yin ṣé wùwà tẹ́ ẹ jẹ́ ẹ̀yin shuyukhul mamlakiya ẹ̀yin àfáà tẹ́ ẹ lọ Saudi lọ gbàké wá tẹ́ ẹ sọ fún wa pé béèyàn bá gbọ́ orin tí ń bá ń kọrin yóò wọ náà Ọlọ́run ẹ dákun ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tóun náà gbọ́ orin ṣànábì ó wọ náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn sàhábà alikirami tí wọ́n jẹ́ akùnrin tẹ́pọ̀ olórin ni wọ́n bírú àwọn Hassan ibn Thabit àtàwọn míì ṣáwọn náà wọ̀ ọ́nà toró lórin ni wọ́n sì kọrin dọ́dọ̀ Ọlọ́run taari nù wọn tá nẹ́bí sọ wípé orin tí wọ́n kọ yìí ó fi wà àlìjánnà Hassan ibn Thabit ànábì jẹ́rìí pé pẹ̀lú orin rẹ̀ tí ń kọ yóò wọ àlìjánnà ndé pé ńgbà tí ó sá ànábì láyé mọ́ ó ń kùnrin mọ́sálásí ńjọ́ kan Abu Hurairah radiyallahu ta'ala anhu mbẹ́mbẹ́ Umaru ló kórìíra orin nínú ṣáànú tiẹ̀ kò tiẹ̀ nífẹ̀ẹ́ sí ó wá débẹ̀ ńjọ́ náà ó wá lejúmọ́ Hassanu bunu Thabit pé nínú ilé Ọlọ́run ni wọ́n ti ń kùnrin Hassanu náà wá jákin ó ní wa qad anshudu fihi wa fihi man huwa khayrun mink sórí nínú mọ́sáàsì ànábì èmi kùnrin ń bẹ̀ ẹni ó lóore jù ẹ lọ lọ́dọ̀ Ọlọ́run ó jókòó ó sì gbọ́ ta ló lóore jù lọ òun náà là ànábì ẹ rí i pé tọ́pìkì tá à ń bá lọ tẹ́lẹ̀ náà ni pé Umaru ó àìjáàkì àsọ́ọ́lẹ̀ kò jẹ́ ká ànábì sọ ó gbéra rẹ̀ sípò ànábì wọ́n rẹ̀lígẹ́tì ànábì ńjọ́ náà àwọn nǹkan wọ̀nyí ti ń ṣẹlẹ̀ lójú ayé ànábì gan tí ó máa jásí pé àwọn èèyàn ó máa bẹ̀rù Umaru látara àwọn nǹkan kan ní tí wọ́n ní páyà ànábì sí ó gbọ́ nínú ẹ̀ Asanu ń sọ fún yín pé wa qad anshudu fihi wa fihi man huwa khayrun mink mo kọrin nínú mọ́sáàsì ànábì gẹ́gẹ́ náà ni tí wọ́n torí ẹ̀ ń sọ pé mo kọrin ń bẹ̀ ẹni olóore jù ọ́ lọ lọ́dọ̀ Ọlọ́run fi ń bẹ́ mẹ́ wa qala hayyadaka Allahu bi ruhil qudus kódà ń tó wíńjọ́ tí mo kùnrin ń bẹ̀ náà ni pé Jìbìrìlù ó máa tẹ̀lé ọ káàkiri Ọlọ́run ó máa jẹ́ kí Jìbìrìlù kó máa kún ọ lọ́wọ́ ìyẹn pé ó máa kọrin ò ní ṣi orin kọ kódà ẹnì kankan ò ní rí tiẹ̀ ṣe Abu Hurairah sì jẹ́rìí ńjọ́ náà yìí pé lóòótọ́ là nẹ́bí wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a sọ yìí ó wà nù sọ ihu o ìwé tí wọ́n gbà pé asahul kutubi o ba'da kitabillah ìmbẹ̀mbẹ̀ o ọ̀rọ̀ tá a wí ìwé tí wọ́n gbà pé ó lálàáfíà jù ìmbẹ̀mbẹ̀ o bá nẹ́bí gbọ́ orin wọ́n sì lẹ́ni tó bá gbọ́ orin ó wọ̀ ná wọ́n á lẹ́ni tí ń kọ́ wọ̀ ná ṣé àwọn sàhábà tí ń kọrin ó wọ̀ ná tàbá nẹ́bí tó gbọ́ orin yóò wọ̀ ná àmọ́ ká tó máa tẹ̀síwájú á kọ́kọ́ lọ gbọ́ ìbéèrè tí Pasuma á béèrè lọ́dọ̀ àwọn àfa àmọ́ àwọn kan wá lo opportunity yẹn àwọn náà wá gbé àwọn ọ̀rọ̀ àwọn àfa àwọn tí wọ́n fi ń dájọ́ ọ̀nà wọ́n gbé kalẹ̀ ẹ wá gbọ́ ìdáhùn wọn ká tó wá wọnú àwọn ọ̀rọ̀ ànẹ́bì lọ náà bismillah. ẹ jọ̀ọ́ ṣé orin tí mò ń kọ yìí ó lérè lọ́dọ̀ Ọlọ́run àbẹ́ṣẹ̀ ni ẹ ṣe. Allahu akbar.
orúkọ ló ń tóbi. Allahu jẹ́ tó akbar. dábẹ́ ní padà sẹ́yìn. Allahu akbar. Ìbí. mo fẹ́ ká tún gbọ́ ìbéèrè yẹn lẹ́ẹ̀kan sí kó lè kúnná dáadáa. ńlá ni o. Àmọ́ ìbéèrè kan ni Haji Abdul Wasi ìbéèrè. Ìbéèrè yẹn ni mo fẹ́ kí a tún gbọ́ ìbéèrè fẹ́ ká dáhùn. lẹ́ẹ̀kan sí mo fẹ́ ká tún gbọ́. ẹ jọ̀ọ́ ṣé orin tí mò ń kọ yìí ó lérè lọ́dọ̀ Ọlọ́run àbẹ́ṣẹ̀ ni. ẹ ṣe. Allahu akbar. orúkọ ló ń tóbi. Allahu akbar. Allahu akbar. Ìbéèrè ńlá ni o. Àmọ́ ìbéèrè kan ni Haji Abdul Wasi ìbéèrè. Ìbéèrè yẹn ni mo dẹ̀ fẹ́ ká dáhùn. Ẹ rí i pé wọ́n sọ fún wa wípé sórin dá àborin ò dá. Wọ́n sọ fún wa wípé ṣàkọrin dá kéèyàn kọrin kó dá àbí kò dá. Wọ́n ní báwọn ti ń kọ yìí ṣáwọn ó rí ojú rí Ọlọ́run. Ẹgbẹ́ lọ́n tóbi. Ẹ wo iye àwọn èèyàn tí ó wọ ná. Láwùjọ wa jàmbá. ẹ dákun ká tó tẹ̀síwájú ṣe rí i pé ọ̀tọ̀ làwọn tí wọ́n béèrè ìbéèrè yìí lọ́dọ̀ rẹ̀ àwọn ti fi irú èsì tọ́lọ̀ ń fi rọ̀ wọ́n lọ́rùn àwọn kan wá lọ gé wọ́n fẹ́ fi dáhùn eléyìí dáhùn rẹ̀ ẹ wá já gbọ́ dáhùn èyí gẹ́gẹ́ bí ìdáhùn àfa àgbà onímọ̀ láwọn tọ́lọ̀ ń gbé sáàyè mọ̀ sòkòlọ̀ ń bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn. Àlìkìnnà kéèyàn máa gbọ́ music èèyàn. Wá sí ìbéèrè. mo fẹ́ ká tún bẹ̀ yẹn gbọ́ láti bẹ̀ yẹn. Ìbéèrè yẹn ni mo dẹ̀ fẹ́ ká dáhùn. Ẹ rí i pé wọ́n sọ fún wa wípé sórin dá àborin ò dá. Wọ́n sọ fún wa wípé ṣàkọrin dá kéèyàn kọrin kó dá àbí kò dá. Wọ́n ní báwọn ti ń kọ yìí ṣáwọn ó rí ojú rí Ọlọ́run. Ẹgbẹ́ lọ́n tóbi. Ẹ wo iye àwọn èèyàn tí ó wọ ná. Láwùjọ wa jàmbá. Àlìkìnnà kéèyàn máa gbọ́ music èèyàn wọ̀ ná. À ń gbọ́ Fuji, hip hop, àpàlà, musical instruments, jìtá, piano àti gbogbo àwọn gángan tí wọ́n fi ń kọrin ọ̀wọ́ wa ń gbọ́ ṣé tiẹ̀ èèyàn wọ̀ ná kó tó wà Jánnà. na ẹ dákun bí tí wọ́n déhùn ẹ bá mi gbé mufti mọ́mílákà síbẹ̀ tó jẹ́ àfa àwọn àgbà ń Saudi níbi tóun náà ti ń jó music. àwa ní èdè kejì torí báwo ilé ìjọ kejì ṣé wọ́n wọ̀ ní. Masha Allah àjọ béèrè kí mufti Saudiya ẹni tó jẹ́ àfa àgbà láwọn tí wọ́n já sí àwọn àfa àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí náà tí wọ́n gbà pé ọ̀rọ̀ tí wọ́n bá sọ ẹni tó kọ́ tó kẹ́ lọ́wọ́ àwọn àfa àbúgbà ṣe báyìí ní sí ẹ̀ẹ́dì pé àwọn gbé ìbọn sí pé wọ́n ti wá bẹ́ẹ̀ ṣe é ní tí wọ́n dábàá ní pé yóò ní sáyẹn ní sáyẹn pé wọ́n jó ní dáadáa ní musical instrument ni wọ́n sì jó sí. ṣe é pé wọ́n jó ní ṣe é jó ní ti Saudi Arabia ní jó ní wọ́n lọ àwọn tí wọ́n já sí pé àwọn mẹ́tàjì tí wọ́n lọ gbé wá fún wa wọ́n ayé tó wọ́n ná àwọn nìkan lọ́ máa jẹ́ náà àwọn ni wọ́n jẹ́ wọ́n kọ́ sọ fún wa pé àwọn ilé ìdí sí ilé àwọn ilé ìdí tó ti wọ́n tó ìdí sí wọ́n sì ti bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ṣé wọ́n wọ́n náà ẹ̀jẹ̀ máa tẹ̀sí Ìjọba ní òmìnira náàsì níbẹ̀ nínú àwọn èèyàn máa ń yẹ ṣẹ̀rí láwọn àdé àwọn tó ní pé wọ́n kówó lé orin lọ́ra dẹ́ta lọ́ra sídì tó kọ́ fẹ́ gbọ́ orin yóò di owó lọ́wọ́ yóò lè fọ́ ní Fuji ọ̀dà àwọn hip hop ọkọ̀ ṣẹ́jọ́ sàkájọ oníkọ́ fẹ́ gbọ́ kíni orin wọ́n máa ń ra àwọn olórin lọ́wọ́ wọ́n náwó sí di orin ọ̀rọ̀ wọn bá ní èyí tó ńlá àrùn ṣẹ́bi ńlá torí láwọn àdéhùn yẹn nígbà tí àwọn afáfẹ́ máa tó dùkú jù kálukú máa tó dùkú jù bẹ́ẹ̀ láwọn àdéhùn ṣe rọ́ọ̀dì láwọn àdéhùn ṣe máa fi ọ̀sẹ̀ yẹyẹ láwọn àdéhùn ṣe máa ṣẹ̀fẹ̀ ní. àbọ̀ àbúrò àbúrò sùn tí ó dìde wọn lọ́rùn. wọ́n ní báwọn láàyè ẹ̀sìn ilaha illallah. ó ti fi ọlọ́mọ ọba tí ayé pè jẹ́ irọ́ tí ó ṣe ní táǹtì ló ṣe lọ ṣe é sùn lẹ́yìn ọ̀rọ̀ oníkó fi búra oníláwọ̀ àdéhùn àdéhùn
ànábì kí lànà ìdìbò. ẹ̀kọ́ táwọn afọ àwọn aṣọ bẹ́ẹ̀ ọ̀la kò láì ní ọ̀sùn sọ pé nígbà táwọn ìlú mú àwọn ìjàmbá Abdullahi ibn Mas'ud sọ bẹ́ẹ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu tó dáa lójú gẹ́gẹ́ bí àgbọ́yé tiẹ̀ kò dárúkọ àlẹ́bí sí rárá wà ní ọ̀sán àbá náà káwọn ilé ètò kẹ́ẹ̀mí àwọn ó sì padà fi Al-Qur'ani tù láhùn àdìsí yẹn èyí ṣe kìnnìún àmọ́ kò lè jẹ́ kìnnìún nítorí téèyàn fẹ́ lò tó bá jásí kó fẹ́ lò láti fi dí àwọn èèyàn lọ́wọ́ kó má rí tọ́lọ́ ṣe. wọ́n lápẹ̀rẹ̀ fún ọ̀dọ̀ wà kọ́ ìwé àdìjọ ni ẹ̀kọ́ ń ṣe gbọ́ lẹ́nu àwọn ọmọ ẹ̀ eléyìí àwọn pásítọ̀ Abdullahi ibn Mas'ud gbọ́ lẹ́nu àná Muhammad Abdullahi ibn Mas'ud wọ́n ló sọ fún wọn gbọ́ ọ̀dọ̀ ẹlòmíì náà pé tó gbà nínú ìpínlẹ̀ yẹn o lórí kíkọ́ ni kò sọ pé kò ṣe gbọ́ lẹ́nu ànábì àwọn àfáà ni wọ́n fi ìjà bẹ̀ sí lọ́wọ́ báyìí ní ìsìn èyí ó sì gbọ́dọ̀ fi rọ́ọ̀ṣì dáwà ẹ̀wọ̀n ni wọ́n ní báwọn ṣe gbọ́ ẹ̀wọ̀n ànábì ṣe tó fún àwọn ènìyàn ṣáàpù náà fún ọ̀sán àwọn sàábà mi náà gbọ́ lóòótọ́ àwọn ẹ̀mí náà tún bẹ́ẹ̀ àmọ́ kò sẹ́ni ó sì bá ànábì tún bẹ́ẹ̀ báwọn àgbọ́yé wọn pé kí lọ́lọ́ lè máa sọ bẹ́ẹ̀ láì ní ọ̀sán ìjà tẹ̀síwájú. bí ọba ti káyà wọ tí wọ́n mọ orí burúkú tí àwọn olórin tí wọ́n dálẹ̀ nílé wa tí wọ́n mọ àdáwò tí wọ́n dálẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sẹ́nìkan máa kọrin kọ́kàn ọ̀dọ́mọ dúdú sẹ́nìkan máa kọrin kọ́mọ máa ṣe sílá sẹ́nìkan máa gbọ́ orin kọ́mọ máa sọ̀sọ́kúsọ. ẹ má bínú ẹnìkan ló lọ pè wọlé sí orí ikọ́ yẹn. kọ́mọ máa parọ́ kọ́mọ máa sọmọ̀ta kọ́mọ máa mutí gbogbo iṣẹ́ búpa. ẹ jẹ́ á béèrè àwọn ìbéèrè kan wọ́n ní sẹ́nìkan lè máa kọrin kó má máa ṣe ṣìnà kó má máa parọ́ kó má máa ṣe orí ibú ṣé àwọn sàhábà tí wọ́n kọrin mi rò pé ẹ gbọ́ ṣé àwọn èèyàn ṣé wọ́n lè nírú wà bẹ́ẹ̀ wọ́n lè ní ṣe rí èèyàn jó lórin ìjẹ́dá rẹ̀ ni ó fi hùwà ẹni tí èso olórin tó jáfa tó jó pùrọ̀ ń bẹ̀ ẹni tí èso olórin tó wà lọ́nà ẹ̀mí náà tó jó pùrọ̀ ń bẹ̀ ẹni ọlọ́run bá ti dá ló pùrọ̀ mọ́ parọ́ náà ni so ìyí ń kọ́ gọ́gọ́ la fẹ́ lò bọ́ ibi tá à ń lọ á padà débẹ̀. lórí kó lọ́wọ́ ọlọ́wọ́ bá ní lè yòdì ńlá àwọn sẹ̀bi ìlà ẹni bá ti ń gbọ́ orin yóò sì máa kú lójú ọ̀nà ọlọ́ àfọwọ́ ìbùnú kọ́ yìí ó ní alukur'an wal gina láàyè lè tẹ. àwọn àfọwọ́ abọ̀nbáàsì ni wọ́n ń gbọ́ orin tí wọ́n ń jó yìí tó bá yẹ kó orin máa ń gbìyàn kúrò lójú ọ̀nà ọlọ́run ni ó ń fi hàn pé wọ́n ti jó kúrò lójú ọ̀nà ọlọ́run pé èèyàn gbọ́ orin ló fi jó kúrò lójú ọ̀nà ọlọ́run táwọn sàhábà kan dẹ̀ jákùnrin tó yẹ pé orin làwọn fi ń ṣe jihad láyé àná Muhammad sallallahu alaihi wasallam so tí wọn bá jáde kó nu Islam kí ló fẹ́ gbé olórin tó bá máa ń tí ń ṣe tó sì lẹ́kọ̀ọ́ Islam dáadáa. àbíkó ni ó jáde kó kòkòrà ọlọ́wọ́n bá ní bighairi ilm wọ́n máa jáde kó nu ojú ọ̀nà ọlọ́run láì mà wa yattakhidha huzwa wọ́n wà mú alukurani ní yẹ̀yẹ́ ulaika lahum adhabun muhin ọlọ́wọ́n bá ní ìyà tí máa ń yẹpẹrẹ èèyàn ó ti wà ńlẹ̀ fún wọn níbo lọ́wọ́ ti jẹ wọ́n yà nínú náà musician wọn wọ náà àwọn islamic sanga yẹn gbogbo ni wọn wọ náà àfitọ́lọ́ ọba fèrè jẹ wọn torí ẹ̀ṣẹ̀ tí ì bá ṣe bọ́ tata rahmatillah tó bá dijọ́ lè kíyàmà insha'a adhabahum bi adilihi aw ghafara lahum bi rahmatihi àmọ́tọ́wọ́ lọ́wọ́ fèrè jẹ ọjọ́ ọba fèrè jẹ ọlọ́run máa ń kọ́ gbogbo àwọn akọrin ọlọ́run ní àyè kan bẹ nínú náà tọ́jú sẹ́wọ̀n bọ̀ wá wọ̀ ọ yẹ kí wọ́n wọ náà àbí kọ̀ yẹ ká wọ náà èèyàn tí ń kọrin tó ní kí ìyàwó kọ́ máa jó ìyàwó wá ń jó níwájú olórin wàhálà ti dé ń kọrin ẹ̀sìn olóhùn kọrin kí ni ẹ̀sìn ọlọ́run ní àrẹ́jú tó
tóbìnrin olóbìnrin bá ń bọ̀ ọ wá káwọn ọmọge síta ni wọ́n ń lùlù ọ làwọn ń gbẹ́sìn ga ó ní àgbẹ́sìn ga àwọn àfa aláìmọ̀kan yẹn wọ́n ní wàhálà yìí ti pọ̀jù ẹ̀yìn alùsùn náà ẹ̀yin lè ní ká má gbọ́ pàṣọ mọ́ ẹ̀yin lè ní ká má gbọ́ wàṣù mọ́ ẹ̀yin lè ní ká má gbọ́ hip hop mọ́ ewé tó orin ẹ̀sìn ẹ̀dá kí ni yàtọ̀ láàrin orin àtòrin àwọn fújì kí ni yàtọ̀ láàrin méjì wọn kí ni yàtọ̀ àwọn obìnrin jó ẹ̀yin náà obìnrin jó kọ̀dẹ̀ sínú Islam kí obìnrin ọmọ jó ń ta obìnrin ń fọhùn lọ́dọ̀ wọn obìnrin ń fọhùn lọ́dọ̀ tìyín náà kò sì wọnú ẹ̀sìn wa kí obìnrin kọ́ máa fọhùn fala taqdanna bil qawl fayatma alladhi fi qalbihi marad wa qulna qawlan ma'rufa ọlọ́run bá ní ìyàwó ànábì ẹ má lẹ́hùn torí kí ohun yìí kọ́ mọ̀ fìtínà àwọn tí àrùn bẹ ní ọkàn wọn káwọn máa fẹ́ máa nífẹ̀ẹ́ yín ẹ sọ̀rọ̀ nọ́mà ayà Qur'an wala yadribna bi arjulihinna liyu'lama ma yukhfina min zinatihin ọlọ́run bá ní ẹ̀yin obìnrin ayà Qur'an ni ó ọlọ́run ní ẹ̀rọ máa gbẹ́sẹ̀ tẹ́ ẹ bá ń jáde kí ilẹ̀kẹ̀tẹ̀ súnmẹ́sẹ̀ kọ́mọ̀ máa dún lábẹ́ jẹ̀lìbáàbù ọlọ́run fẹ́ kí ilẹ̀kẹ̀ yẹn máa dún káwọn ọkùnrin ọmọ bá àmọ̀ pé ẹ̀sùn lẹ̀kẹ̀ máa ẹsẹ̀ wọ́n mọ̀ wá fojú trace rẹ̀ pé lẹ̀kẹ̀ wà lẹ́sẹ̀ bó ló ṣe fáìn tó látara bẹ́ẹ̀ mi wọ́n máa fà sí ọ̀dọ̀ yín aláàtọ̀ ní kí lẹ̀kẹ̀ ọmọ mi ṣé aláàánú ní kíni ọmọ mi ẹ wá lẹ kéwú ibi kéwú ṣètọ́ ni wọ́n ni ẹ ìkékùké lẹ́kẹ́ ìkékùké ẹ kéwú ìbílíìsì ọ̀daràn ni wọ́n bí wọ́n ṣe ṣàádà wọ́n máa jó bí wọ́n ṣe wàlímà wọ́n máa jó wọ́n máa ní wọ́n máa lu àwọn ìlú kílù yẹn àwọn tó wọ́n máa jíjó kíjó. tọ́bajẹ́ ìlú ẹ̀sìn ni àwọn àbá yẹn àwọn mòdìrú yẹn ó yẹ kó sàwọn sẹ́wọ̀n ni tọ́bajẹ́ ìlú ẹ̀sìn lábáwà. ìta fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé olórin ọ̀ wọ̀nà ẹni tí ń gbórin náà ṣe kí ni òun náà padà wọ̀nà Suratul Luqman Quran 33 verse 6 lọ́lẹ́ka maka tafsiri èmi tí maka ni ọkà àwọn ìparọ́ maka di Cairo àwọn èdè kí ni yẹn wá àwọn ìparọ́ àwọn sọ̀rọ̀ wà lórí ni ìwọ́n tó bá sì ní tafsiri Ibn Kathir ilé lọ́lẹ̀ wọ àyà yìí ọwọ́ níbi tí abúlé Mas'ud títí múra lẹ́ẹ̀mẹ́ta ipe òun fọlọ́ ń búra láwàlẹ̀ àdéhìsì ẹ̀yìn orin àlùjọ ni. àlùjọ. kọ́lọ́mù bá aláàkọ́mọ́jà sí na. awi fún wa ti. naam alhamdulilayi rabbil alamin káwa lọ síbi táwa náà ń lọ tá a bá wo ní tí àwọn àfáà yìí ń sọ àwọn kan bẹ́ẹ̀ tó jó tọ́ ṣẹ́gẹ́tì mí nìsín àwọn kan wà láwọn kan tó jẹ́ bí àwọn àbàjẹ́ díẹ̀díẹ̀ táwa náà sì mọ̀ tá a bá gbọ́rọ̀ yẹn yé dáadáa bí irú pé kóbìnrin wá sídìí lẹ̀ kó máa jó lágbo a mọ̀ pé fàsáàdì ni kò sẹ́ni tó ní làákàyè tí ó jiyàn sí yìí o àmọ́ ibi táwa ń lọ gangan torí pẹ́ lómi náà ṣé èyí tí wọ́n tún sọ yẹn náà gbogbo èyí ń wo èyí ń Islam ò faramọ́ so àmọ́ ẹni bá gbọ́ orin ó wo ọ̀nà olórin fúnra rẹ̀ ó wo ọ̀nà àyà wo ló sọ bẹ́ẹ̀ kò sí àyà tó sọ àwọn àyà táwọn àfáà máa ń sábà lọ́ọ́ lọ́mọ. A kì í fún àwọn àyà àwọn yẹn nítumọ̀ tó tọ́ àti túmọ̀ tó yẹ. Bóyá lápẹẹrẹ tá a bá lọ sínú Al-Qur'an nínú Suratu Shu'ara a rí pé àti ẹ̀sọ́ fún gan-an ní ọjọ́ tó gbàgbé rẹ̀.
lè má ní. Ẹ fi lè má. So alhamdulillah rabbil alamin ẹ dákun ẹ má bínú nítorí Ọlọ́run iná ló daṣẹ́ lẹ̀ kọ́lọ́n kó ṣíjú àánú wa a rí i pé tá a bá lọ sínú suratu Shu'ara níbi Ọlọ́run bá ti ń sọ̀rọ̀ àwọn akùnrin a rí i pé bẹ́ẹ̀ yẹn náà lọ́pọ̀ àwọn àfáà máa ń sábà kọ́kọ́ mú dání níbi Ọlọ́run ti ní wa shu'arahu yattabi'uhumul ghawun alam tara annahum fi kulli wadin yahimun ó wà nísàlẹ̀ súra yẹn pátápátá tí yẹn bá lọ sínú suratu Shu'ara ẹ bá ń bẹ̀ Ọlọ́run ń sọ yìí pé àwọn tí wọ́n jẹ́ akùnrin wọ́n ní yattabi'uhumul ghawun pé àwọn tí wọ́n máa tẹ̀lé wọn al-ghawun náà ni wọ́n ghawun làwọn tí wọ́n máa wíwíkúwí tí wọ́n máa sọ̀sọ́kúsọ àmọ́ tí àwọn àfa ó bá tu wọ́n á láwọn olórí ibú torí pé tá a bá láwọn olórí ibú ni wọ́n ànábì jẹ́ fáǹsì fáwọn kan tó ń kọ nínú àwọn sàhábà tó sì fẹ́ràn orin wọn yattabi'uhum al-ghawun àwọn tí wọ́n máa wíwíkúwí Ọlọ́run ní alam tara annahum fi kulli wadin yahimun Ọlọ́run sọ̀rọ̀ wọn lọ bẹ́ẹ̀ nígbà tọ́lọ́run wá sọ ó jẹ́ bànújẹ́ fáwọn tí wọ́n ń kùnrin ó jẹ́ bànújẹ́ fáwọn tí wọ́n ń kùnrin nínú àwọn sàhábà ó jẹ́ bànújẹ́ fún wọn ìbànújẹ́ tó wá jẹ́ fún wọn yìí pé kayfa nahnu báwo wá là wá tó yẹ pé àwa tá a jẹ́ mùsùlùmí tá à ń kùnrin èyí ń ló bí illal ladhina amanu àyàfà wọn jẹ́ kí n ṣí súra yẹn suratu Shu'ara òkè ńgbà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ mẹ́ ó ní wa shu'arahu yattabi'uhumul ghawun ṣọ́ra àwọn akùnrin tí wọ́n àwọn tí wọ́n máa tẹ̀lé wọn so ó ń jẹ́ Quran chapter 26 verse kínní 224 ọlọ́ni wa shu'arahu àwọn tí wọ́n ń kùnrin yattabi'uhumul ghawun àwọn ghawun àwọn tí wọ́n máa ń wíwíkúwí tí wọ́n máa ń gbọ́gbọ́gbọ́ sọ̀sọ́kúsọ ní máa tẹ̀lé wọn kìí ṣe páwọn olórí ibú àwọn àfáà ni wọ́n ń tú sáwọn táyé wọn bàjẹ́ torí pé níbẹ̀ yẹn gọ̀húnà tó ń sọ yẹn aláàrà àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ tí wọ́n jẹ́ gọ́wìn ó yà kó àwọn jẹ́ pé gàwá àwọn táyé wọn ta so ó ní alam tara annahum fi kulli wadin yahimun ṣé ìwọ náà ò rí ìwọ ànábì pé gbogbo ibi tí wọ́n bá ti dé yahimun ni wọ́n máa lọ ni wọ́n máa bọ̀ para ọ̀rọ̀ wọ́n máa ròyìn èèyàn tayọ bẹ́ẹ̀ ni ní ti rí wọ́n máa sọ téèyàn ò jẹ́ wọ́n máa yìnyàn kọjá àlà wa annahum yaquluna ma la yaf'aluna wọ́n á sì máa sọ tán lè ṣe àyà Kùránì sì tún wá pé illa yaani mina shu'arahi nínú àwọn olórí yẹn o àyàfà àwọn tí wọ́n bá jásí pé ní alladhina amanu tí wọ́n nígbàgbọ́ nú Ọlọ́run wa amilu salihati
táwọn náà ń ṣe ibadat àwọn náà ń ṣiṣẹ́ rí wa dhakarullaha kathira táwọn náà máa ń dárúkọ Ọlọ́run púpọ̀ nínú orin wọn. wantasaru min ba'di ma dhulimu àwọn náà máa ń forí ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn nígbà táwọn èèyàn bá ṣàbòsí ayé. tọ́lá àwọn olórin kan àwọn olórin jọ̀hún àwọn máa ń forí challenge ìjọba nígbà tán bá fìyà jára lù. so Ọlọ́run ti pín àwọn akọrin sí méjì àwọn tí wọ́n máa kọ tiwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ àtàwọn tí wọ́n ń wí tiwọn tí wọ́n ń wí ní tó dáa tó sì já sí pé wọ́n ń forí wọn gbé àwọn èèyàn níjà. tó bá wá wo ọ̀rọ̀ Ọlọ́run dáadáa ó wá rí pé tá a bá gbé orin kalẹ̀ orin fúnra rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n sìn jọ ni. la fi rí nínú wípé ma asana minal kalami asuna mina sha'ir èyí tó bá dáa nínú ọ̀rọ̀ tí wọ́n bá fi kọ orin dáadáa ni ó máa jẹ́. Ọlọ́run dẹ̀ sọ fún pé yanha anil fahshahi wal munkar akọ ká sọ̀sọ́kúsọ ṣáwá torí ká má sọ̀sọ́kúsọ pa ní sọ̀rọ̀ mọ́. inna Allaha ya'murukum bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha anil fahsha Ọlọ́run ní a má sọ̀sọ́kúsọ ngbò ní a má sọ̀sọ́kúsọ ṣáwá torí ẹ̀ sọ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀. ó ní ìsọkúsọ nínú ọ̀rọ̀ haramu ni gbogbo ntẹ̀yìn bá sọ lọ́rọ̀ tó bá ti dá tí wọ́n bá fi kọ orin rẹ̀ ni ó máa jẹ́. gbogbo ntẹ̀yìn bá sọ lọ́rọ̀ tó bá ti jásí pé ọ̀rọ̀ tí ò dáa ni orin kórin náà ni ó máa jásí bí yóò ṣe lọ́nu. já wa padà sí pé ṣé mùsùlùmí lè gbọ́ orin tàbí kò lè gbọ́ orin. a ti mọ irú orin tó lè gbọ́ àmọ́ èyí tí ò lè gbọ́. torí pé alukuran náà máa bá wa sọ̀rọ̀ ńgbà mí ó ní wa idha marru bil-laghwi marru kiraman àwọn tí wọ́n jásí pé ńgbà tí wọ́n bá kọjá níbi táwọn èèyàn ti ń sọ̀sọ́kúsọ marru kiraman wọ́n á sáré kọjá ńbẹ̀ ẹlòmíì ó fa sọ́ọ̀dù gan. tó bá yẹ pé yẹn là ń sọ pé bó o bá rí ibi tí wọ́n ti kọrin tí ò dáa fast forward ẹ̀ tó bá ń wo nǹkan tó bá débi tí ò dá fast forward ẹ̀ mọ́ bá wa wo ní tí ò dá ni ọ̀rọ̀ lè yíwùn. àmọ́ ká wá torí aburú kan tí ń bẹ nù nǹkan ká wá mú nǹkan ká parẹ́ ká wá ní lahawul hadith orin ní jẹ́ bẹ́ẹ̀ rárá rárá. jẹ́ àjọ sáré yẹ àwọn àdíìsì yìí wò kí n tó lọ sínú Al-Qur'an. ìjẹ́ mùsùlùmí lè gbọ́ orin nínú Sahihul Bukhari náà làdíìsù tá a sì ń lọ la fẹ́ kà yìí. ìbéèrè tó yẹ ká wá bira wa léèrè ni pé kayfa yakunu limri'in an yaqta'a bi hurmati shay'in aqarra Rasulullahi sallallahu alayhi wa sallam fa'ilahu amamahu. báwo la ṣe ń sọ kinní kan dé wọ̀ ní ntànàbí faramọ́ tó sì fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ táwọn èèyàn ṣe lákàtà rẹ̀. báwo ni ó ṣe máa rọ àwa lọ́rùn láti sọ pé èèwọ̀ ní nǹkan náà. in tí wọ́n sì ṣe ń wájú rẹ̀ nì gẹ́yìrà máa má rà kì í ṣe pé ń gbẹ ẹyọ kan àbí ń gbẹ ẹyọ méjì. jẹ́ àlọ́nú àdìsù àná Muhammad nínú Sahihul Bukhari bóyá ànábì ò tí ì sọ fún wọn jọ náà pé gìnàrù yẹn o haramu ni tá ànábì fi ń gbọ́ táwọn sàhábà náà ń gbọ́ tí wọ́n sì ń tẹ́tí sí. حدثنا مسدد حدثنا بشر بن المفضل حدثنا خالد بن ذكوان قالت الربيع بنت معوذ بن أفراح àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn nu lágbájá sọ tàmẹ̀dú wí qalat ar-Rabi'i wọ́n ní Rabi'i sọ wípé Rabi'i táwọn wí bíntu Mu'awwidh ni bun Afra ó ní jaa an-nabiyyu sallallahu alayhi wa sallam ó lá nàbí dé nínú Sahih al-Bukhari ni o fadakhala hina buniya alayhi fajalasa ala firashi kamajlisika minni ó lá nàbí wọlé nígbà tí wọ́n
tí wọ́n fi mí sílé ọkọ ìyẹn ni pé lálẹ́ ẹjọ́ tó wọlé ọkọ tí nǹkan ó ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láyà ó ní jalasa ala firashi orí ìtẹ́ mi gangan ló jókòó sí kàmẹ́jìlísì kẹ́mínì bí wọn náà ti jókòó tá a súnmọ́ra yìí ó ní faja'alati juwayriyatun lana yadribna biduffi wa yandubna àwọn ọ̀dọ́bìnrin níjọ́ tá à ń sọ yìí juwayriyat yadribna biduffi wọ́n ń lùlù fún wa ń jọ náà wa yandubna wọ́n sì ń kọrin mi ìròpó fi Sahihil Bukhari tó bá jásí pé ẹni tó bá gbọ́ orin ó wọ̀ ọ́nà irú orin wo ló gbọ́ ìgbọ́ orin kọ́ ni ó sọ̀yàn dọ́mọ náà tó tálẹ̀ ní pé ọlọ́run ò fẹ́ ká máa gbọ́gbọ́ gbọ́ kí làákàyè wa má bàjẹ́ kí rònú wa má bàjẹ́ àmọ́ ilé ànábì ìjòkó àwọn ọmọdé àwọn ọ̀dọ́bìnrin juwayriyatun lánàá àwọn ọ̀dọ́bìnrin wa tá a ní yadribna biduffi wọ́n ń lu dúfù wọ́n ń lùlù torí táwọn ń pè ní alginawu ní gbogbo ayé ńlọ bẹ̀ kí là ń pè ní alginawu gan táwọn fi hàn pé ṣé ginawu náà lù lọ́dọ̀ ànábì tá ànábì gbọ́ wayandubna wọ́n sì ń kọrin wọ́n ń dárin sọ pé lẹ́ẹ̀kan wọ́n lóbìnrin ò gbọ́dọ̀ máa dárin láwùjọ ni àmọ́ àwọn obìnrin ló ń dárin níjókòó ànábì Muhammad ó sì dùn mí pé ááyà tí wọ́n lọ mú wá ááyà àwọn ìyàwó ànábì ni tọ́lọ́run fi kì wọ́n nílọ̀ kọ́ má máa sọ̀rọ̀ tó jẹ́ pé khususiyya wọn ọlọ́run fi dá wọn ṣàlẹ́ṣà ìrònú yìí la gbé wọnú Islam lásọ gbogbo obìnrin diliability tí wọ́n níṣẹ́ lọ́wọ́ ẹ wo báwọn ìyàwó ànábì ti tó ọlọ́run tún pa wọ́n láṣẹ kán máa yan sàká kí náà ń ṣe èbó lọ́rùn tí ní kan rówó ó ní aqimna salata wa atina Allah wa rasulahu wa atina zakata aqimna salata ẹ máa kírun àwọn ìyàwó ànábì ní báwí o wa atina zakata ẹ máa yan sàká ṣẹ́ni tí ò lówó lọ́wọ́ lè yan sàká ó mi pé wọ́n rí nǹkan kan ṣe tó ń dowó wa atina Allah wa rasulahu ẹ sì gbọ́tọ̀ ọlọ́run kẹtẹ̀ lọ́kọ yín tí ń jẹ́ Muhammad ẹ má kọjá àyè yín khususiyya wọn ni ọ̀rọ̀ pọ́bìnrin ò lè sọ̀rọ̀ láwùjọ tá a gbé wọnú ìsìláàmù yìí ó ń fìyà jẹ mùsùlùmí dọ̀la obìnrin ò lè lọ ọjà obìnrin ò lè tajà obìnrin ò lè rajà torí pé a lọ ọ̀lú ibi tó já sí pé n táwọn mú láṣà ni wípé àwọn obìnrin àwọn ò ní lọ ọjà ọkùnrin wọn ní lọ ọbẹ̀ nílùú tiwáyà yìí tó wá já sí pé obìnrin ní ń tajà ń bẹ̀ ọkùnrin yóò wá kọrí síbẹ̀ yóò lọ dúró láàrin àwọn obìnrin kò gbọ́ bí àyè pé alfatuwa tatagayyaru ìdájọ́ a máa yí padà bí ìlú bá ti ń yí padà síra wọn ìwọ ló wà lọ ọjà ọkọ ìyàwó ló wà lọ máa nájà láàrin àwọn thousands of women ṣògbó ìsìlámù yẹnu ọ̀gá wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqihu fi ddin ẹ̀ńtọ́lọ̀ ń bá ro dáadáa kan lọ́lọ́run máa fún lágbọ̀ọ́yé ẹ̀sìn gbogbo ń tà ń lò yìí kò ságbọ̀ọ́yé ń bẹ àní túgbọ́ àdíìsù yìí sẹ́ ànábì yìí wọlé tọ̀ mí níjọ́ tí wọ́n mú mi wọlé ọkọ fajalasa ala firashi kamajilisi kẹ́mínì ó jókòó lórí ìtẹ́ mi yìí orí ẹ̀ ní iná ló jókòó sí bí wọn náà ti jókòó yìí faja'alati juwayriyatun àwọn ọ̀dọ́bìnrin jọ náà tí wọ́n jẹ́ tiwa yadribna biduffi wọ́n ń lùlù jọ náà wa yandubna wọ́n sì ń darin n'o gbọ́ fi Sahihil Bukhari wọ́n sì láàgbọ́dọ̀ gbọ́ orin pé àtẹni tí ń gbọ́ orin àtẹni tí ń kọ orin àwọn méjèèjì ni ó ṣe kíni ni ó wọ ná wọ́n sì ní ẹ má ka àdísù ara Egypt o ẹ má ka tafsiru wọn torí wọ́n ń parọ́ ara Mákà yẹn ṣe kíni àwọn yẹn parọ́ nínú àdísù nínú tafsiru tiwọn ó yẹ ká béèrè pé ta ló kọ́ ara Mákà gan tafsiru mélòó lára Mákà ṣe nínú tafsiru tó wà láyé tafsiru mélòó ló jẹ́ tàfà Mákà
nínú tafsiru tó wà láyé tó dájú ṣe Ibn Kathir ṣe ọmọ Mákà ni ṣe Imam Qurtubi ṣe ọmọ Mákà ni mélòó lọ́mọ Mákà nu láwọn tí wọ́n kọ tafsiru pinlẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ó ní wayandubna wọ́n wá ń kọrin jọ náà pé man qutila min abahi yawma badiri wọ́n wá ń kùnrin lórí àwọn táwọn èèyàn pa nínú àwọn bàbá àwọn lógun Bádàrí wọ́n wá ń fi ń kọrin ó ní wọ́n wá kùnrin yẹn débi pé qalati ihdahunna ìkan wá kùnrin nù wọn pé wa fina nabiyyun ya'lamu ma fi godin ó wá kí ànábì pé ànábì nǹkan bẹ láàrin wa o tó nímọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la in tí wọ́n sọ tó ga jù ròyìn ànábì lọ́yẹn lànábì sọ pé dáhìn àdìhì má wí eléyìí wà kúlí bí lẹ́ẹ̀dí kún ti tàkùlì sórí ìtẹ́ nǹkan tẹ́lẹ̀ yẹn ìyín ni ẹ máa kọ ẹ má yìn mí kọjá bí mo ti rí sallallahu alayhi wa sallam ẹ dákun ṣáà ànábì gan là ń tẹ̀lé mo gbọ́ lẹ́nu àfọwọ́ Imran ẹlẹ́njẹ́ òní ó ní táwọn èèyàn bá ń sọ̀rọ̀ wọ́n máa sọ wípé bí wọ́n ti ń ṣe ń Saudi nu ó ní ṣe Saudi wá jẹ́sìn ni Ọlọ́run kò gbẹ́sìn gbọ́dọ̀ wọn ni ó ní wọ́n èyí ṣe reference àbí wọ́n sọ bẹ́ẹ̀ ó ní wọ́n èyí ṣe reference wá wo àdísù yìí ìkan nínú àwọn obìnrin yẹn fẹ́ kùnrin ó fẹ́ kí ànábì tayọ bó ti rí ó wá ní wà fi náà nàbí yún ya'lamu ma fi ghadin ẹnìkan bẹ́ẹ̀ nínú ànábì ni o ó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ànábì hà ní da'i hadhihi wa quli billadhi taqulin èyí tó mú yìí má fi yìí kún ṣòro èyí tẹ́ ti ń kọ bẹ́ẹ̀ ti ń kọ́ lọ tẹ́lẹ̀ yẹn ó ti dáa ibi tá a ti máa tún àwọn olórin yín ṣe nu Ọlọ́run olórin ò dáa ìwíkúwí ni ẹ má wí ẹ sì má sọ̀sọ́kúsọ gbogbo ní téèyàn ń sọ lọ́rọ̀ tí ó jẹ́ wíkúwí ẹ má fi kọrin kìí ṣe pórin láàmú sọ pé kò dáa pé gbogbo àwọn olórin Islam yẹn ká ní gbogbo wọn ní ó wọná bá fà wá ti ń wí. Àdìsù ànábìrè fi Sahihil Bukhari ó yẹ ká bèèrè pé ṣé ànábì máa gbọ́ orin yìí àwọn sàhábà máa gbọ́ nígbà tí wọ́n fẹ́ sọ tí ò dá ń bẹ̀ kìí ṣe pọ́rọ̀ tí ò dá ni wọ́n sọ wọ́n fẹ́ yin ànábì. mo rántí àdìsù kan tànábì ń ṣèrìn àjò bóyá wọn kú Madina lọ sí Maka Umaru náà ń bẹ bóyá wọn náà wà ń bẹ torí pé ìṣesí àwọn Lárúbáwá ni pé tí ràkúnmí ò bá rìn dáadáa orin ni wọ́n máa kọ tí ràkúnmí ò máa fi rìn wọ́n sì ń kọ ní tẹ̀lé ànábì tọ́ba tí wọ́n fẹ́ kọ èyí tí ó tayọ bá ànábì ti rí yóò ní dàáyín fẹlẹ̀ yìí lẹ̀ èyí tẹ́ ń wí tẹ́lẹ̀ yẹn ìyún ni ẹ máa wí bá a ti rí nínú Bukhari ló wà o tá a bá wo àdìsù yìí ànábì ń bẹ́ẹ̀ ó sì gbọ́ orin yẹn kódà wọ́n lùlù sí tí wọ́n ń pè ní alìgínáwù yẹn pé Ibn Mas'ud sọ pé wallahi lẹ́ẹ̀mẹ́ta yúrọ dídú thalatha ó parẹ́ lẹ́ẹ̀mẹ́ta pé orin lọ́lọ́run ń sọ gẹ́gẹ́ bá nẹ́bí bó tiẹ̀ já sí pé wọ́n fi yín kún ni gẹ́gẹ́ bá nẹ́bí ṣe tú fún àwọn ìrọ́lẹ̀ yìí Ibn Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n wí yìí àsọjábẹ̀ kọ́rọ̀ lè dùn ló bí yìí kọ́lọ̀ ń bá wa kí àná Muhammad ẹ rí wípé tá a bá wo àdìsí yìí jalasa ala firashika majlisika minni ó jókòó lórí ìtẹ́ tí mo tẹ́ kalẹ̀ yìí bí wọn náà ti jókòó yìí ó rí pé mas'ala yìí alimuhimu ń tá a rí gbọ́ ń bẹ̀ ni pé waqa al-ghinahu orin ṣẹlẹ̀ ń bẹ̀ fi sabihati zawajiha níjọ́ tó ń ṣe yàwó wa hadarahu rasulullah anabi sì wá bẹ́ẹ̀ wọ̀wọ́ kalimatihi fastadraka alayha ó wà ń bẹ̀ wọ́n kọrin lójú rẹ̀ anabi gbọ́ àdìsù kan nìyẹn àdìsù mi nínú Sahihul Bukhari ani Aisha ṣé mùsùlùmí lè gbọ́ orin kó tara ẹ̀ wọ́n náà ọ̀rọ̀ náà lè mú yẹn wọ́n náà o torí pé anabi sọ fún wa pé alayhi salam pé innal abda la yatakallam bil kalimati min sukhutillah la yulqi laha balan yawi biha fi jahannam èyàn ó máa sọ̀rọ̀ míì kò sí ní kàákùn ọ̀rọ̀ yẹn sì lè gbé wọ́n náà èyàn ó sì máa sọ̀rọ̀ míì tí ó máa jásí pé min ridwanillah ó lè mú yàn rí yọ́nú Ọlọ́run
la yuliki laha balan kò sí ní kakún yarfa'u Allahu biha darajatin ọlọ́run ó sì torí ọ̀rọ̀ ni yóò sì gbé ga sínú àlìjẹ́nà. ọ̀rọ̀ téèyàn bá ń sọ tí ò da tí wọ́n bá ti fi kọrin orin tí ò da ni èyí tí wọ́n bá ń sọ lọ́rọ̀ tó bá da tó bá ti fi ń kọrin orin kí ni o orin tó da ni tẹ́lẹ̀ mi bá ní àwọn ọlọ́ni ma allamnahu shi'ra àfa nàbì nímọ̀ orin ṣe bóun ni wọn fún sọlọ́run òfẹ́ lómi náà sàhábà wa ma yanbaghi lahu ọlọ́run ní kò mọ̀ ọ́ kọ́ torí pé kí ni tó bá mọ̀ ọ́ kọ́ ni wọ́n ó gbé kùránì sípò pé orin ní ń kọ́ lọ́lọ́run òṣèjú ọmọ ọkọ torí àwọn olórin ń bẹ ń jọ náà lóbi ma yanbaghi lahu kò lè ṣe orin ọlọ́run fún láti kọ́ in huwa illa dhikrun wa qur'anun mubin kùránì ní ń kà ó kì í ṣorin o wọn wà tún máa fi yẹn ṣẹ̀rí ṣàfẹ́ láàgbọ́ kùránì yé ni àdìsù eléyìí tí mo tún fẹ́ kà yìí. àni Aisha radiyallahu ta'ala anha èyí náà lẹ́nu Aisha nínú Sahih Bukhari ni pé annaha zaffati mura'atun ila rajulin min al-ansar wọ́n ń sin ọmọ obìnrin kan lọlé ọkọ tó sì fẹ́ fẹ́ ọmọ Medina ni ó wá jẹ́ nínú àwọn ọmọ tí wọ́n jọ mọ ọ̀dọ̀ fún Aisha radiyallahu ta'ala anha ńgbà wọn wá fẹ́ sìn lọ lé ọkọ wọn wá fẹ́ sìn lọ ní gbẹrẹfu faqala nabiyullah sallallahu alayhi wa sallam lànàbí ọlọ́mọba ní ya Aisha ìrẹ Aisha ma kana ma'akum lahwun kó nǹkan eré dání ni láwù tí wọ́n ń sọ pé àlìgínà kó nǹkan eré dání ni ní kọrin ní lùlù ni fa innal ansara yu'jibuhumul lahw torí àwọn ará Medina inú wọn máa ń dùn sí orin inú wọn máa ń dùn sí kárí nǹkan bí ìlù tí máa ń jẹ́ kí nǹkan dùn fi Sahihil Bukhari níjọ́ náà wọ́n sì lọ kó àwọn ọmọ jọ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kùnrin lóbìnrin obìnrin ní máa kùnrin jọ náà o tó máa fẹ́ lọ lé ìyàwó wọ́n kó àwọn jùwèrìyàtù míì náà jọ wọ́n kùnrin wọ́n lu dúfù wọ́n lùlù orin tí wọ́n sì ń kọ́njọ́ ni pé ataynakum fahayana nuhayikum èyí ó lùlù sí kò ní dàlùjọ ọlọ́run ò ní kéèyàn má jó in tó sọ ni pé látàfúrá má yọ̀ láyọ̀ pọ̀rọ̀ tí wàá fi gbàgbé ọlọ́run ayọ̀jù má kọjá àlà kó wá já gbogbo ntọ́ ọlọ́run ò fẹ́ ló wàá máa fi dunnú inna Allaha la yuhibbul farihin ọlọ́run ò fẹ́ràn tí ń bá ń yọ̀ ayọ̀ kọjá àlà tatarruful farih kéèyàn yọ̀ kọjá àlà ni wọ́n fi ní ayọ̀ máa pààyàn àdìsù míì tún rè o tá a bá tún ka àdìsù yìí náà kí l'Ànábì ń sọ ń bẹ̀ yẹn yu'jibuhumul lahwa yu'jibu yẹn pé bilugatina tá a bá ní ká wò èdè Lárúbáwá yuhibbuna tarba wọ́n fẹ́ràn ìlù wọ́n nífẹ̀ẹ́ ìlù Ànábì ló tún pè wọ́n ṣàkíyèsí pé ẹ̀kọ́ nǹkan lújọ́ tí wọ́n lù lọ́bẹ̀ nínú Sahihul Bukhari ló kú wa òun sì lẹ́pẹ̀ lásọ̀hùl kutubi ba'da kitabillah tó bá yẹ pé gbígbọ́ orin yóò mú yàn wọ́ná kíkọ orin yóò mú yàn wọ́ná ẹ wá dákun Tafsir Ibn Kathir tá à ń sọ yìí ṣé kò sórí inú ẹ ẹ lọ sínú Suratu Shu'ara orin táwọn tí wọ́n kùnrin bẹ́ẹ̀ t'Ànábì gbọ́ náà mo kàn ń fẹ́ máa wọlé tó àdìsù ni o nínú Bukhari again bákan náà àni Aisha látẹnu Aisha radiyallahu ta'ala anha wọ́n ní anna Aba Bakr dakhala alayha Abubakar wọlé tó òun wan nabiyyu sallallahu alayhi wa sallam indaha yawma fitr lọ́jọ́ tunu àwẹ̀ aw adha tàbí ká sọ pé lọ́jọ́ léyà ó wọlé tó òun jọ náà Ànábì sallallahu alayhi wa sallam nígbà tó wá wọlé Abubakar wọlé àti Ànábì Muhammad láàárọ̀ ọjọ́ ọdún wa indaha fataya lọ́dọ̀ Aisha njọ́ náà fainatan àwọn ọ̀dọ́bìnrin méjì kan bẹ pẹ̀lú ẹ̀ àwọn ọmọbìnrin méjì tó kù ní yáàni tí wọ́n ń kọrin fún Aisha bima taqazafati al-ansar yawma bu'ath
pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ látàdọ̀ àwọn ànsọ́rí nígbà Bu'ath tọ́jọ́ yẹn wọ́n fi ń kùnrin fún àwọn náà máa ń fi ṣẹlẹ̀ kùnrin. Faqala Abubakar ṣàpè Abubakar wò pé nínú yàrá Ànábì òní mizmaru shaitan irinṣẹ́ èṣù báwa náà ṣe máa gbé àkídà gbé mizmaru shaitan astaghfirullah la ilaha illallah. Ẹlòmíì ó rí musical instrument nínú yàrá ni yóò ní shaitan ló tóbi tó yìí astaghfirullah yóò ṣe máa bí ẹni tó fẹ́ ké. Abubakar wọlé ń jóná ó ní mizmaru shaitan marratain ẹ̀ẹ̀mejì ló wí irinṣẹ́ èṣù rẹ̀. Faqala an-nabiyyu sallallahu ẹ bá mi ṣe sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ń wọlá sallallahu alayhi wa sallam yìí babaláyége ọlọ́njọ́ gùn lẹ́mi pẹ́ bàbá ó ṣe 90 wọ́n ó ṣe 100 bí akilẹ̀ ayyil qayyumi gbogbo ẹni tó bá wa ṣáámi ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fáwọn náà. Ànábì ní dáhùmá fáwọn méjèèjì lẹ̀ ẹni tọ́lọ̀ ń fi ṣe ayé àtọ̀run rọ́nù dáhùmá fáwọn méjèèjì lẹ̀ ya Ababakir jẹ́ ọmọ kùnrin wọn lọ. Inna li kulli qawmin idan gbogbo ìran kankan láyé ló lọ́dún tiwọn. Wa inna idana hadha al-yawm ọjọ́ tèmi ọjọ́ ìdùnnú ni jẹ́ ọmọ ọkùnrin. Sahihul Bukhari Sahihul Bukhari ṣàpè wọ́n ń sọ fún mi ò tí ì lọ ọdún Kùránì o wọ́n ń sọ pé ẹni tí ń bá ń gbọ́ orin yóò ṣe kí ni yóò wọná ẹni tó sì ń kọ́ yóò wọná ni wọ́n sọ pé èèyàn ò gbọ́dọ̀ máa gbọ́ torí pé bí èèyàn bá ń gbọ́rin kéèyàn rọ omi gbóná sínú etí ó lóore ju kó máa fi gbọ́ orí lọ tàbí kéèyàn mú omi gbóná kó rọ́ṣọ̀ fún kọ́fún rẹ̀ já ó dáa ju kó kórin síkùn lọ. àdìsù mi ìtúre o àdìsù eléyìí tó bá wo ní ìsìn kí ló ń sọ Ànábì yìí pàmìtì wọn kan gbọ́ orin sọ pé èyí ọ̀rọ̀ pé kíní kan ò tí ì ṣẹlẹ̀ ńgbà náà àfi tá a bá máa tanra wa tún wá gbọ́ àdìsù mi nù Sahihul Bukhari an Aisha látẹnu ìyá wa Aisha kan náà ni ó ní wa kana yawma Eid lọ́jọ́ ọdún kan yal'abu Sudanu bid-daraki wal-hirab ní ọdún náà làwọn tí wọ́n jẹ́ àwọn ẹrù wọn wá mú àwọn nǹkan bí ogun bí ọfà ikọ̀ wọ́n fi ń ṣeré wọ́n ń ṣeré tí kò wá wọ́n ń jó ìṣesí lárúbáwá ni kódà ní Saudi dọ̀la tẹ́ ẹ bá kéde pé wọ́n ti róṣù ẹ rí wọn àti gbogbo wọn àtàwọn tí wọ́n bọ́ ta àtọ́ba tí wọ́n mú sọ́ọ̀dù wọn báyìí tí wọ́n mọ jó tí wọ́n mọ dùn tí wọ́n mọ palẹ̀ ọdún mọ́ á dà wọn ni. so wọ́n wá ń jó bid-diraki wal-hirab wọ́n kó àwọn nǹkan tí wọ́n fi máa ń ta ń jóńjó náà wọ́n ń jó wọn ṣígbà tí wọ́n ń ṣeré ìdárayá ọ̀tọ̀ ni pé à ń practice ogun èèyàn ṣáà lè máa practice ogun jọ ọdún inú wọn ń dùn wọ́n ń yọ̀ lọ́jọ́ ọdún yẹn wọ́n wá mú nǹkan ogun wọn fi ń ṣeré wọ́n ń jóńjó náà. Aisha wa ni fa imma sa'altu an-nabiyya wa imma qala tashta'ina tandurin ó ní mo ń bẹ Ànábì njọ́ náà kó jẹ́ kí n wò wọ́n pé mo fẹ́ wòran ó fẹ́ wòran àwọn tí wọ́n ń ṣeré ìdárayá tí wọ́n ń jó lọ́jọ́ ọdún. Qala tashta'ina tandurin Ànábì wa ń bi léèrè wípé ṣé ohun ẹ̀ kó wò wọ́n ni ó nífẹ̀ẹ́ sí fakultu náà mo wá níbẹ̀ ni ó ní fa aqamani wara'ahu Ànábì wa mú mi sẹ́yìn ẹ̀ báyìí mo wá dúró lẹ́yìn rẹ̀ báyìí khaddi ala khaddihi mo wá gbé kárìkẹ́ mi báyìí mo wá gbé síbi kárìkẹ́ wa huwa yaqulu dunakum ya bani arfida idha maliltu qala asibuki qultu na'am qala fadhhabi kíní yẹn ń dùn mọ́ Aisha bóun ṣe ń wo yẹn inú ẹ̀ ń dùn wa yaqulu dunakum ya bani arfida hatta idha maliltu Ànábì yìí sọ fún wọn pé tó èyí tẹ́ ẹ ṣe iná ó ti tó ẹ̀yin Bani Arfida títí ẹ máa ṣe lọ títí tí màá fi sọ fún yín pé tọ́ ó ti sú mi èyí tí mo wò yín náà tó. qala asibuki
anabi wa sọ fún Aisha pé èyí tó ti tó ẹ o èyí tá a wò yìí tó o kùtù náà ṣó ti tó ẹ bẹ́ẹ̀ ó ní náà bẹ́ẹ̀ ni kọ́ńdà fẹ́ẹ́ yẹ wàá máa lọ fi Sahihil Bukhari tó ń fi hàn yìí pé anabi máa ń gbọ́ orin ó sì máa ń tẹ́tí sí orin tí wọ́n á gbọ́ ilé inú Sunanu Tirmidhi wọ́n ní kana Rasulullahi sallallahu alaihi wasallam jalisan anabi ń bẹ lórí ìjókòó fasamina lagatan wa sawta sibyani làbá gbọ́ ohùn kan lókè fitifiti àtòwọn ọmọ kéékèèké faqama Rasulullah lànàbí bá dìde fa idha habashiyatun tadhibna wa sibyana awlaha ló bá jásí pé àbàṣíyà ló ń lọ lé ọkọ tadhibnu wa sibyana awlaha so wọ́n ń ṣèyàwó àwọn àbàṣíyà ń ṣèyàwó ńjọ́ náà làwọn ọmọ kéékèèké wá pé tí wọ́n ń kùnrin faqala ya Aisha fanzuri mo wá ní ìrà Aisha wò wọ́n ó ní fajitu wa fawadatu lahyaya ala manqibi rasul mo wá gbé ibi àjàgbọ́n báyìí mo gbé sórí èjìká òjíṣẹ́ Ọlọ́run faja'altu anzuru ilayha ma bayna al-manqibi ila ra'si mo wá ń wò níjọ́ náà mo ń wo àbàṣíyà níjọ́ náà mo ń wò látòrí báyìí mo ń wò dọ́rùn débi pé anabi máa wo ma bayna al-mankibi ila ra'si láti bí èjìká ẹ̀ báyìí lọ bí orí ẹ̀ ibẹ̀ ló ń gbórí sí tóun ti ń wò faqala li amma shabait ṣé ìtò wò yẹn náà ò tí ì tó qalat faja'altu aqul la li anzuru manzilati indahu ó lóun kàn fẹ́ mọ bí pòun ṣe rí lọ́dọ̀ anabi ni lòun ṣe máa ń fẹ́ ṣerú nǹkan yẹn ibi tí wọ́n ti ń ṣe nǹkan yẹn lọ́wọ́ táwọn èèyàn ti ń jó tó ń kọrin táwọn ń wo yẹn tọ́lá Umaru ní Umaru bá yọ Aisha ni farfadọ nọọsù aniha ní gbogbo èèyàn bá sá náà bá fi àbàṣíyà lẹ̀ òun jọ yẹn tẹ̀sífù ní ó kàn dára tó ń jọ tó ń kọrin bígbà tí yẹn ń ṣèyàwó ni táwọn ọmọ kéékèèké náà tẹ̀wọ́n bígbà tí yẹn ń ṣèyàwó kì í ṣe pé ó ń ṣèyàwó ó ṣà ń kọrin bí yẹn máa ṣe bígbà tí yẹn bí ìyàwó tó ṣà ń jójó ìyàwó táwọn èèyàn wá ń wòran bí wọ́n ti rí Umaru báyìí farfadọ nọọsù àléyà gbogbo èèyàn parẹ́ ni ṣó yẹ kí Umaru máa yọ káwọn èèyàn máa parẹ́ k'Ànábì wà lórí ìdúró torí pé Umaru ń bọ̀ faqalat qala rasulu wala Ànábì wa sọ igba inni la anzuru ila shayatini l-insi wal-jinni ẹgbẹ́ ọ̀rọ̀ burúkú tí wọ́n fi parí àdìsù yẹn wọ́n wá l'Ànábì wa sọ igbe mò ń wo àwọn shayatini l-insi wal-jinni ó ní inni la anzuru ila shayatini l-insi wal-jinni kọ́dífà rúmi ní Umar pé àwọn àlìjẹ̀nú èèyàn àwọn ẹni bínú èèyàn àti àlìjẹ̀nú wọn ti sá lọ nítorí Umar bìkọ́ láti farajatu Aisha nítorí ẹ̀ lèmi náà wá padà ìyẹn fi hàn pa Aisha náà tún ṣe kí ni òun náà tún sá kí wọ́n lè mọ̀ pé kì í ṣe pé a kàn mọ́ kankan a nílé ìgbérònú sí gbogbo àdìsù yìí tá n ka ẹ̀ rí i pé gbogbo ohun tí wọ́n ń sọ fún wa ń bẹ̀ Ọlọ́run ò ṣe orin léèwọ̀ èyí tó ṣe léèwọ̀ lèyí tí èèyàn fi ń wíwíkúwí tí ń sọ̀sọ́kúsọ àmọ́ àti pé wọ́n fi ń dárúkọ Ọlọ́run wọ́n fi ń kí Ọlọ́run ẹni yẹn náà ń dárúkọ Ọlọ́run nù tiẹ̀ ó sì fi ń gbé àwọn èèyàn níjà tó fi ń gbé àwọn èèyàn níjà ẹ lè pe orin yẹn ní haramu orin èéfẹ́ kan ṣe haramu ẹni tó bá kọ ní ó determine in tó ń kọ ní torí pọ́lọ̀ ní ẹ mọ́ sọ̀sọ́kúsọ ká wá sọ pé haramu ní ọ̀rọ̀ programu tá n bá lọ tẹ́lẹ̀ a suspend yẹ tó bá wá dọjọ́ sátidé a wà pé kí là ń pè ní lahawul hadith kí ni ìtumọ̀ lahawul hadith ìdí mo fẹ́ kọ́ ọmọ nínú Kùránì pé kí n kọ́kọ́ jẹ́ èsì alukurani ni ahsanul hadith ọ̀rọ̀ tó dáa jù láyé gbogbo ọ̀rọ̀ tó bá ti ń tako Kùránì
là ń pè ní kíni o lahawul hadith ìmọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ìṣe ìmọ̀ by instrumentals tó bá ti jásí pé wọ́n fẹ́ fi tako alukur'an là ń pè ní kíni o lahawul hadith kódà àwọn ọmọ tá à ń bí iná láwù ni torí pọ́lọ́ ní innamal hayatu dunya ó ní masalul hayatu dunya lahawun wa la'ibun ayé tá a wà nú ẹ̀yìn náà láwù ló pè ṣé ká torí ẹ̀ ní kákú ń bẹ́ẹ̀ ni nígbà tí ó sọ̀rọ̀ ká lè mọ̀ pé láwù lọ́mọ ó ní la tulihikum amwalukum wala auladukum an dhikrillah ẹ má jẹ́ kọ́ ọmọ tẹ́ ẹ bí àtọwọ́ yín kọ́kọ́ dí yín tẹ́ ẹ fi ní ráàyè sí lọ́hùn kéèyàn lè mọ̀ yín pé tí wọn bá ti ráàyè sí lọ́hùn kan ẹ ti ṣe kí ni o ó ti di láwù ọmọ lè di láwù mọ́yàn lọ́wọ́ ìyàwó lè di láwù mọ́yàn lọ́wọ́ ìyẹn ni pé làhàwáhù nǹkan yẹn kó bá kò jó orí tọ́lọ́ ń ṣe ṣé n tí mo sọ yé nísìn kùránì ní ahsanul hadith ìntẹ̀yàn máa fi takò là ń pè ní kíni o lahawul hadith jẹ́ n sáré fún ẹ láyà kan àwọn káfìrí wọn yìí ń bọ̀ ń bẹ̀jọ́ ní la tasma'u li hadhal qur'ana jẹ́ n sáré fún ẹ ní àyà lórí èyí hùn kí wọn náà sáré yẹ̀ wò pé la tasma'u li hadhal qur'an nínú suratu Fussilati àyà 26-27 ó ní wa qala alladhina kafaru in táwọn káfìrí máa ń sọ ní wípé la tasma'u li hadhal qur'ana ẹ má máa tẹ́tí sálù qur'ani yẹn walghaw fihi ẹ máa sọ̀sọ́kúsọ́ ń pẹ̀ la'allakum taghlibun nítorí kẹ́lẹ̀ borí wọn laghaw ẹ máa sọ̀sọ́kúsọ́ nípa qur'an bẹ́ẹ̀ pé tí ànábì máa ti wá mú qur'ani wá àwọn náà yí qur'ani yẹn sí nǹkan míì wọ́n wá lọ mú àwọn ọ̀rọ̀ ẹnìkan wá tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa tako ọ̀rọ̀ yẹn nítorí kí láti fi sọ àwọn èèyàn nù kọ́ má lè nígbàgbọ́ sí alukur'an ìta ń pè láwùlẹ̀ àdìsí nìyẹn ṣẹ́ni tó ń kọrin tó fi jí wéré káwọn èèyàn lè jí fún sàrì ṣé yẹn kọrin láti fi ṣì àwọn èèyàn lọ́nà kọ́ má ṣe tọ́lọ́hùn. ìta ń pè ní láwùlẹ̀ àdìsí ní gbogbo ohun tí èèyàn bá fẹ́ lò láti fi tako iṣẹ́ Ọlọ́run torí pé ó fẹ́ tako ahsanul hadith ni ó wá lọ mú láhàwù wá nǹkan kí nǹkan tí ò nítumọ̀ lọ́ fi máa ń pè ní láhàwul hadith ọ̀rọ̀ kọ́rọ̀ ṣẹ́gẹ́tì mi sìn eré làwọn ọmọ aláwọ̀ ń ṣe ṣọ̀pẹ́ láhàwul hadith ni ọ̀rọ̀ sí ní hadith ìyẹn làwọn ṣe fi ń tú àlìgìnáhù gbogbo àwọn sàhábà tí wọ́n kọrin yẹn yóò jẹ́ gìnáhù ànábì yóò sì máa gbọ́ orin. ibi láàdá dúró sí lónìí kọ́lọ́ kó ṣíjú àánú wa tó bá dọjọ́ eléyìí ó máa jẹ́ part 1 tó bá dọjọ́ Jímọ̀ á suspend ọ̀rọ̀ tànẹ́bì sàlámà tá à ń bá bọ̀ pé báwo ni wọ́n ṣe sìnkú ànábì mi rò pé ó gbọ́ á continue eléyìí tí ó bá wá di Jímọ̀ míì tó ń bọ̀ lọ́hùn á continue èyí tí ọ̀rọ̀ ànábì yẹn Olúwa Ọlọ́run dákun mọ́ ṣe láàkì mọ́ fún wa àdúrà bàbá wa Maulana Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilory Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún bàbá kó bá wa ṣe dáadáa fún wọn lọ́la la ilaha illallah Muhammad Rasulullah ẹ̀mí gígùn àlàáfíà èyí tó péye àlàáfíà tí ò ní àárẹ̀ nù àtàlàáfíà tí ò ní nira àlàáfíà tí ò ní dààmú lọ́la la ilaha illallah Ọlọ́run bá wa ṣe fún Maulana Sheikhina Habibullah Adam Abdullahi Al-Ilory Ọlọ́run dákun jọ ń pẹ́ fún wa lásìkò yìí nísìn ó rí i pé inú ọ̀tá ó ti máa bàjẹ́ làwọn àgbàlagbà fi máa ń sọ pé inú ọ̀tá ò ní dùn ara ọ̀tá ò ní yá gbogbo ìgbà táwa náà bá ń ṣe ohun rere inú ọ̀tá kì í máa dùn sí yẹn o tí ń bá ń da o bí bàbá ti jáde lónìí ìsìn ìdààmú ti bọ́ ta o torí pé ìrònú tiẹ̀ náà ni kí bàbá ó kú Ọlọ́run sì ní bàbá ò ní kú bàbá kú tì àmọ́ bàbá yẹn ṣe fẹ́ lá bàbá ó sì ní kú lápò ẹ̀mí gígùn tó pọ̀ a máa ní ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀
gbogbo ìgbà kára ó dẹ̀yìn ní gbẹdẹmukẹ ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn ní gbẹdẹmukẹ ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn ní gbẹdẹmukẹ. laqad ja'akum li'ilafi inna a'tayna fata bisimilahi rahman rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. bisimilahi rahman rahim لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر هو الأبتر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ bá mi fi káàbọ̀ káàbọ̀ yẹn sí ọmọ abílẹ̀ sọ̀rọ̀ ọmọ afikéwù sọ̀rọ̀ tàwí èèyàn náà ni ẹ bá mi fi sí. naam insha Allahu ta'ala aṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ wa àtàwọn tí wọ́n ń ṣe dáadáa sí wa. يسألونك سبولوشن إن آدم كان شيخنا bàbá wa lágbègbè àlùfáà wa. ọlọ́dà kò ṣíjú àánú wa kò ṣe dáadáa fún wa gbogbo àwọn tí wọ́n fẹ́ràn wa náà àti táwọn kankan lélẹ̀ bẹ́ẹ̀ ni o. Allahu ta'ala pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run tó bá dọjọ́ jímọ̀ àwọn olórin tánàbí tẹ́tí sí orin wọn á dárúkọ wọn ká tó wá wọnú kí là ń pè ní la'awul hadith kọ́lọ̀n dákun jó rọrùn fún wa eléyìí má ṣe láàyè mọ́ àwa tá a bá fẹ́ pè wọlé a ṣàdúrà fún bàbá wa lóṣogbo bàbá wa adégbìtẹ́ àlékún ìdẹ̀ra àlékún àlàáfíà ẹ̀mí gígùn ọlọ́mọba wa ṣe fún wọn kárí gbogbo àwọn ọmọ ìyá wa tá à ń ṣàdúrà fún àfáwà Jamali Abubakar àfáwà Sa'idu Kakawa Dr. Nasir àfáwà Ismail Ọlálẹ̀mí kárí gbogbo wọn ọlọ́mọba wa ṣe dáadáa fún ní kálukú wọn ọlọ́mọ fún ní kálukú wọn lẹ̀ lọ́la la ilaha illallah gbogbo àwọn tí wọ́n bá wa dá ṣiṣẹ́ ọlọ́wọ́n báyìí ọlọ́wọ́n bá wa dá sọ̀rọ̀ gbèsè ayé bóyá ń bi wò ní bóyá ń bi àdúrà ní tàbí ń bi pípé ní kọlọ́mọba wa ṣe dáadáa fún yín lọ́la la ilaha illallah àtúwọ́n fàṣìkò ìṣàdúrà fún alhaji wa Abdulrasheed Sauti Harewa ọlọ́run dákun bá wa ṣíjú àánú o kó bá wa jó dáa fún má jẹ́ kó padà sẹ́yìn jó máa ga sí bákan náà ìyá wa tó wá lọlé bisimilahi kulu wallahu ọlọ́run bá wa fàlìjánná ṣe sàárà fún wa bisimilahi rahman rahim kulu wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan gbogbo àwọn àlejò tí wọ́n wá lẹ̀ yìí látòrí baba ń Bariga kárí gbogbo àwọn àfa wa kí ó gbé mi ọlọ́run bá wa ṣe dáadáa fún wa baba wa Fadilatu Sheikh Al-Labib Agbaji ọlọ́run bá wa ṣe dáadáa fún baba wa Aríbidé sí àwọn náà wá lánàá ọlọ́run bá wa ṣe dáadáa fún wa kárí gbogbo àwọn tí wọ́n tún wálé ní baba wa Fadilatu Sheikh Muhyiddin Nebalo baba wa Sanu Sheikh gbogbo wọn náà ni wọ́n wà ní ìlú yìí ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àfa wa ya Sattar àwọn ṣe wù wá náà ọlọ́run bá wa ṣe dáadáa kárí gbogbo wọn pátá gbogbo wọn wà ńbẹ̀
ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn ọlọ́run bá wa dá wọn padà sílé wọn rọrùn wọ́n fi ìnira ṣe wọn o jẹ́ àgbọ̀ dáadáa ń pa wọn jẹ́ káwọn náà máa gbọ́ dáadáa ń pa wa lọ́la la ilaha illallah gbogbo àwọn tí wọ́n wá jọjọ́ máa yá pẹ̀lú Saoty ọlọ́run dákun má dojú tẹnì kankan wọn ọlọ́run jọ́ gùn lẹ́mìí jọ́ lálàáfíà àṣeyọrí tó pé ọlọ́run bá wa ṣe fún wọn wala hawla wala quwwata illa billah. Salamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam. Ta ló ń pè wá láti bọ́ sà? Abu Fatai ló ń sọ̀rọ̀ ẹ̀rọ sà. Bàbá dáadáa. Láti Ànàpájà sà. Alhamdulillah. Ẹ̀rọ sà. Naam. Ẹ̀sà ẹ̀kú iṣẹ́ olúwa ọlọ́run ajẹ́ kẹ́yìn náà gúnlẹ̀ mi ní sàárẹ̀ o. Àmín. So ẹ̀dẹ̀ tí o kú ti bàbá wa Mudir Markaz tó jáde lémi. Alhamdulillah. Kọ́sí inú mi dùn gan-an inú mi dùn gan-an. Ó fi iṣẹ́ nígbà tí mo rí bíṣọ̀ yẹn pẹ̀lú yúnífọ̀mù omi dẹ̀ ń bọ́ lójú mi pẹ̀lú yúnífọ̀mù mi dẹ̀ ń jáde lójú mi báyìí wà láì because in fact kéèyàn wà lórí òtítọ́ ọtí èlítù ìmọ̀ tí mo ní tẹ́lẹ̀ mo ti kú lójú ẹ̀ ojú ọ̀nà yẹn ìgbà tí mo wá ń bọ̀ sábà yẹn sọ pé bí ọlọ́run ó ṣe gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ lọ́n ṣe ń ṣe àlàyé fún wa inú mi wá dùn fúlẹ̀ àti padà sí Islam wàláì ṣe rí gbogbo àtọ́ ń wọlé ìbànújẹ́ mi ni wàláì ṣe rí bọ́lọ̀ ṣe wá gbé yín dìde inú mi dùn gan bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ ní fi àìsàn àárẹ̀ ní fi gbogbo láéláé ṣe rí lórí àwọn èèyàn wa tó kù tó yẹ pé wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ gbogbo Rájí Gbádébọ̀ mo ní bẹ́ẹ̀ ni máa ń ṣe dùn tó yìí á kọ̀ ka nǹkan jáde kò ní bá rìsáàṣì lé lórí kó tó sọ̀rọ̀ gbàgbà ó dẹ̀ fi ń mísìlídìí àwọn èèyàn lóríṣiríṣi so akóredé ń tiẹ̀ so èmi ò mọ kí o tún wọn ká gbogbo àwọn afá tí wọn ń ta kò tẹ́yìn bá ti sọ̀rọ̀ kò sọ̀rọ̀ mọ́ kó wọ́n jáde kó ń bá mi ta kó tún wọn tẹ́ ń kà fún wa ọ̀ ní jáde that's my problem so kọ́lọ́ ń ṣàánú wa ọlọ́run bí lọ́nà sísà ọlọ́run ní ṣì ń lọ́nà sísà gbádùn yìí gan ọ̀ sísà. ọlọ́run bá wa ṣe dáadáa fáwọn náà ọlọ́run bá má bà yín nínú jẹ́ o má sì fi bàbá wa Mudir Markaz ọlọ́run má fi bà wọ́n nínú jẹ́ má sì fi wọ́n pa wá lẹ́kún lọ́la la ilaha illallah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim masha Allah bàbá rẹ̀ ní tó bá fẹ́ pè wọlé sórí ètò ọlọ́run bá ṣàlékún dáadáa jáfihàn ṣàdúrà ìṣẹ́jú tó kù àfáàwá Owólabí ọmọ ọba Adénáwọ̀ ọlọ́run bá gbàdúrà yín kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ bákan náà àfáàwá Abbey Murphy wà gbóyè ọlọ́run níjó bàjẹ́ Adénìkẹ́ M Yusuf ọlọ́run níjẹ́ kọ́rọ̀ yín dàrú Ridwan Bódìjà ọlọ́run bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Àyìnà Adésànyà ọlọ́run ní bá dáadáa tiẹ̀ náà jẹ́ àfáàwá Mọ́bọ́láńlé Balógun ọlọ́run níjẹ́ kọ́rọ̀ yín dàrú o lọ́la la ilaha illallah bákan náà Ọlámiwùnmí ọ̀rọ̀ yín ò ní dàrú ọlá ni ó máa wùn yín òṣèlú wùn yín láéláé Nurudeen Adémọ́lá Bello ọlọ́mọba aṣíjú àánú wòyí bákan náà Akeem Mahmood ọlọ́mọba aṣí dáadáa fún yín Ọ̀nàwálé Abduljalil ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú àfáàwá Ayọ̀adé Ali Ọlánrewájú ọlọ́mọba aṣí dáadáa fún yín bákan náà Bello Ọlámilékan Wàsíù ọlọ́mọba aṣíjú àánú wòyí o lọ́la la ilaha illallah bákan náà àfáàwá Abbey Murphy wà gbóyè ọlọ́run ní jó dàrú láéláé Abdulwaheed Agboola Zakariya ọlọ́mọba aṣí dáadáa fún yín àfáàwá Suleiman owó ní kókó ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú àfáàwá Qasim Káyọ̀dé Rauf ọlọ́mọba aṣíjú àánú wòyí lọ́la la ilaha illallah bákan náà àfáàwá Akeem Akínníyì ọlọ́mọba aṣí dáadáa fún yín. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Ó dà pé látọ̀dọ̀ ẹni yẹn ni o. Salamu alaikum. Salamu alaikum. Masha Allah, ta ló ń pè wá láti bọ́sà? Naam. 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 Bá ti yín náà. Alhamdulillah, alhamdulillah, amin, amin, amin. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Masha Allah, masha Allah. Amin ya Allah. Masha Allah, jazakumullah khair. Ya Sheikh Baba. Masha Allah, masha Allah, masha Allah, masha Allah. Assalamu alaikum. Masha Allah, ta ló ń pè wá sà láti bó sa o. Abẹ́wọ̀ ló ń pè láti bó sa. Bàbá dáadáa. Ẹ lẹ́sà o. Kó gbìyànjú sà. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Àwọn kò fún wa ní ìyànjú. Àmín, àmín. Ẹ kú iṣẹ́ takuntakun náà sà. Àmín, àmín bàbá. Alhamdulillah.
bẹ̀rẹ̀ yàtọ̀ ìwé iṣẹ́ kẹta yọ̀nà náà náà ló fi ṣe ń sọ ọ ní anything instrumental pé iṣẹ́ ìṣù ni. àwa irin máa gbogbo àdìsí tí wọ́n fi ń sọ àgbélẹ̀rọ ni gbogbo àwọn àhàdìsí tó bá sọ pé anything instrumental àgbélẹ̀rọ ni àdébẹ̀ inshallah àdébẹ̀ àdébẹ̀ inshallah jazakumullahu khair. Assalamu alaikum. Masha Allah, ta ló ń pè wá láti bọ́sà. ok nàájí ẹrú ọlọ́run pẹ̀lú láti ìlú Kaduna. Naam, alhamdulillah, àwa pẹ̀lú yín sà. ẹ kú iṣẹ́ ẹ̀rẹ̀ fún ètò. Alhamdulillah. ọlọ́run ọba yìí máa bá a nà yín lọ́wọ́. Allahumma amin. yóò sì bá a ṣe àlékún ìmọ̀ àti àlékún àgbọ́yé. Allahumma amin. Allahumma amin. yóò sì bá a lọ rẹ̀ ní. Allahumma amin. mo ní kìnkìn yín náà. Jazakumullahu khair. o ti máa ń gbọ́ program rẹ̀ lónìí mo tán wá tó dùdú ó pẹ́ díẹ̀ fún ìdílé mi náà. Alhamdulillah. Jazakumullahu khair. Wa alaikum salam wa rahmat. Ọlọ́run ní bá dáadáa yín náà jẹ́ ẹ ṣe gan Ọlọ́run bá wà pẹ̀lú yín. Assalamu alaikum. So pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn àhàdí tí wọ́n fi máa sọ pé kíní kan wà lè mọ̀ sí kí wà kíní kan àgbélẹ̀rọ ni ìjọ mọ́ráfà àgbà kan náà àfa Saudi tó wà Nàìjíríà wà tó ń fọ́nù kókó tó máa ń kágbádá ńlá ńlá tó ń kó tí gbogbo ẹ̀mú la ilaha illallah la ilaha illallah pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ Jímọ̀ á débẹ̀ inshallah àfáwà Alábí Saturday Ògúnnẹ́lú ọlọ́mọba wa ṣíjú àánú òyìn o lọ́la la ilaha illallah à ń ṣàdúrà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ibi tí mo dé fáwa gbogbo wa tá a wà lórí ètò náà la ṣàdúrà alájà Abíkẹ́rímí mo ṣàdúrà fún Ọlọ́run níjó bàjẹ́ ajá Arámidé Abdulkareem Ọlọ́run níjó bàjẹ́ bákan náà fáwa ẹja lónìí bójì Munas nílùú Germany ọlọ́mọdé ó bàjẹ́ fún yín bákan náà fáwa Mani Rishwe ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn Abe Mofi wà gbóyè Ọlọ́run níjó bàjẹ́ o Ayọ̀ Adéálì Ọlárìnwájú ọlọ́mọba àṣẹ dáadáa Bello Ọlámilékan Ọlọ́run níjó bàjẹ́ Mọ́bọ́láńlé Balógun ọlọ́mọba àṣẹ dáadáa fún yín o Agboola Sakariya Abdulwahid ọlọ́mọba àṣẹjú àánú wòye Ọlámiwùnmí Ọlọ́run níjó bàjẹ́ o Kọ́sìm Káyọ̀dé ọlọ́mọba àṣẹjú àánú wòye àwọn tọ́lọ̀ ní kí n rí orúkọ wọn nù kọ́lọ́mọ wa bá a ṣàánú gbogbo àwọn àfáà wa náà so kọ́lọ́mọ wa ṣe dáadáa fún wọn kó bá wa ràn wọ́n lọ́wọ́ la ilaha illallah èyí tá a wí lónìí Ọlọ́run dákun bá wa fi àṣẹ sí gbàdúrà oníkálukú wa àwọn tí wọ́n ń béèrè ọmọ Olúwa Ọlọ́run dákun bá wa fún wọn lọ́mọ àdúnú bá wa fún wọn lọ́mọ ayọ̀ Ọlọ́run bá wa ṣe dáadáa fún oníkálukú wa àwa tá a ti ní Ọlọ́run fi wọn pa wá lẹ́kùn la ilaha illallah bákan náà àwọn tí wọ́n ń wojú Ọlọ́run dákun bá wa dá wọn ló ẹnjìníà wa nínú ilé ń bí Ọlọ́run bá wa ṣíjú àánú wò kó o bá wa ṣe dáadáa fún kó o bá gbọ́rọ̀ tiẹ̀ náà sẹ́sọ̀ gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú wa nínú ẹ̀mí àti nínú Ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó o bá wa ṣe dáadáa fún wọn gbogbo àwọn afáwa Hafiz Citizen Ọlọ́run bá wa ṣe dáadáa fún Abdulaziz Yusuf Ọlọ́run bá wa ṣe dáadáa fún náà AK Abdulhakeem Imam Alusunna Ọlọ́run bá wa ṣe dáadáa fún bákan náà afáwa tálọ́tùkù nù wọn Abu Hasan Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn afáwa Lukman Tanimola Ọlọ́run níjó bàjẹ́ o lọ́la la ilaha illallah. Assalamu alaikum. Wa alaikum salam. Masha Allah. Ta ló ń pè wá láti bọ̀dà? Wọ́n sì ń sọ̀rọ̀ láti Ayọ̀bọ̀. Alhamdulillah. Ọlọ́run máa fi ìṣòwò náà jẹ́ kẹ́kẹ́ fún wa. Allahumma amin. Rí ẹtì làwọn èèyàn lójú. Wà láì tọ́wà. Bàbá bí mọ́tà sí náà kọ́ náà bá wa lọ́wọ́ ní bàbá. Àmín. Àmín. Bẹ́ẹ̀ ni tí mo sọ̀rọ̀ yìí. Kíkẹ́ ìgbà táwọn náà máa ń kú. Táwa yunifásitì òbí dárúkọ. Naam. Ọ̀wá. Naam. Gbogbo nǹkan tó ń sọ fún wa náà nìyẹn. Naam. Ilé kan sí i. Àwọn nǹkan tí ìlú kan máa ń jẹ́ nǹkan tí máa ń ronú ìpìlẹ̀ báyìí. Mo wá ní ọ̀rẹ́ kan tàbí ọjọ́ ìlú tó jẹ́ ọmọ mọ́ta. Naam. Òun máa wá ń pè lẹ́tọ̀ ìwé mọ́ta. Naam. Ó wá di dọ́kàn nínú ọjọ́ wa jókòó dé. Bí àjẹ́ gbọ́ sọkúsọ tó ní bàbá yìí máa sọ. Allahu Akbar. Nígbà tí iná abẹ́rẹ́ sí ní gbọ̀n máa ń ká. Wọ́n tí bàbá yìí sọ ọwọ́ yìí ní títì. Èyí náà wá bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣe ìfẹ́ẹ̀sì lọ́wọ́ ìdí. Ìyọ́sọ bá ilé tí iná bẹ̀rẹ̀. Ibẹ̀ èyí náà tí wọ́n á rí sí nǹkan tí wọ́n mọ̀ sí onírọ̀ làwọn pípé. Bàbá ìjọkọ̀
ọ̀pọ̀ ìkan náà wọn ara wọn torí a máa ń ṣe kankan rẹ́bí sunday wá ní ibi alẹ́kọ̀ọ́ báyìí dá wá ń ṣe ìrísí nǹkan ọwọ́ pè kan náà ní àwọn àgbà fáwọn ní ọkọ̀ ní dárúkọ kó wá wá níjọ ẹ̀ sunday níjọ ẹ̀ ọwọ́ ìkan náà wọn kí ni wá di àbá yìí ọ̀rọ̀ tí ó rí ìfẹ́ nípa ọ̀rọ̀ ìjákùn tó wá sí wà ń kí ìwé dáìní kí lẹ rí sí nínú ká má pààrọ̀ ó kọ̀ rẹ̀ sí àwọn bó ti fi kalẹ̀ yẹn ní ò dáa ibẹ̀ mo ti já sọ wọn pé La ilaha illallah tí wọ́n ti gbé pé kalẹ̀ ọ̀rọ̀ tí mùdírù ń sọ yẹn rí bẹ́ẹ̀ o àmá gbé kalẹ̀ wọ́n wọn ti gbé kalẹ̀ yẹn ní ò dáa tó kò dáa tó Allah àti bẹ́ẹ̀ mo ti já sọ wọn pé kábíyèsí Ọlọ́run tẹ́wọ́ tí wọ́n sọ lẹ́yìn náà tó nǹkan tí kò wọ̀n àwọn tí kìíní yẹn padà já oríṣiríṣi wọ́n pọ̀ Allahu akbar títí wọ́n tó yá àwọn pé òótọ́ lọ̀rọ̀ tó sọ yẹn o àmá gbé kalẹ̀ yẹn ò dáa tó ó yẹ kó bẹ́ǹdì ẹ̀ ìgbẹ́ rẹ̀ bí wọ́n ti wá gbọ́n tèèyàn jazakumullahu khairan Ọlọ́run á ṣàlékún dáadáa fáàmì Ọlọ́run nípa dáadáa tí yín náà jẹ́ assalamu alaikum èyí ní àjá máa fi léyìí ṣe lọ Allahumma antal wahhab fa'hab lana min ladunka rahmatan innaka antal wahhab afrigh alayna sabra wa thabbit aqdamana فانصرنا على القوم الكافرين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته